bẹ́ẹ̀ láǹkárá lé ẹ káàbọ̀ láǹkárá òde ẹni tá àti rí pé ní mẹ́ta là ń kí pé ó kú ọjọ́ mẹ́ta ẹ káàbọ̀ sórí ètò Ó Gbẹnu Tán reality show ibikíbi tẹ́ ẹ bá ti ń gbóhùn wa lénìí etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ láṣẹ Èdùmàrè Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yín. Gbogbo ọlá ti mọ̀tàn tá à ń bá bọ̀ nípa ọkọ ọ̀gá mi Táwà ọkọ ọ̀gá mi Olúgbèmígà tí ń bá àwọn èèyàn gidi jó kọ papọ̀ àti ọmọọṣẹ́ yẹn gangan tí ń jẹ́ Bùnmi ṣé ìgbàgbé Sunday bábà tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù ọ̀gá mi ṣé ìgbàgbé ẹ̀gbọ́n mi ó ti pé 36 years wọn tí ì má rí o ọ̀gá mi 32 ni wọ́n àmọ́ ń pa wàhálà àmọ́ máa jẹ ọmọ máa mú ọ̀gá mi ti dàbí ọmọ 40 years sí. Mo fi kẹ́ ẹ máa dibẹ̀ mú o ọkọ ọ̀gá mi 36 èmi gangan fún wa lára mi I am just 20 no I'm not up to 20 I'm just 19 years. Mo sì ti gbádùn ẹ̀pọ̀ ọkọ ọ̀gá mi ó ti mọ́ mi lára kò sọ́kùnrin míì tó lè ṣe bọ́kọ ọ̀gá mi ṣe ń ṣe fún mi tó torí wípé tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kí ni mo fẹ́ fẹ́ Sunday young guy ni kò níyàwó ńlé ó sì nílé èrúùmù nílé rẹ̀ face man face you àmọ́ ó dájú ilé ọkọ ọ̀gá mi tó yẹ rúmà ń pa lòlò àmọ́ bó ṣe ń bẹ́ẹ̀tì mi tí mo rí nǹkan tó wà lábẹ́ ẹ̀ èmi tí mo ti ń jẹ bọ̀ọ̀lì kí wàá máa jẹ pékeré ẹ̀gbọ́n mo ń jẹ bọ̀ọ̀lì kí n máa jẹ pékeré ibẹ̀ kọ́ ni mo ń lọ lénìí ẹ̀yọ́ ìfọyọ́ aṣọ ọmọ Àkànjí ẹ jọ̀ọ́ máa bá wa láìkì fídíò kẹ̀dẹ̀ mọ́ ṣíẹ̀ fídíò yìí lórí YouTube yìí o ẹ̀yin ni gílẹ́yìn ọgbà wa mo sọ pé tá a bá tó rí 1k views látó rí 55 cents èyí náà wò ó a mọ̀ wípé alágbẹ̀dẹ wa tó ń luri lójú kan náà àmì lákúkú rí pẹ́pẹ́ bóyá àwa yóò mọ̀ gbowó gbogbo làálàá kókó wa yóò dòwó fún wa láṣẹ Èdùmàrè. Ilẹ̀ tí mọ́ mo ti lọ bá ọ̀gá mi pé kí wọ́n mówó wá a fẹ́ lọ ra oúnjẹ ọ̀gá mi ní kí n lọ gbowó lọ́wọ́ ọkọ mi àbọ̀kọ wa mo lọ bá oníṣòwò lòun fún mi lówó lánàá kí n lọ bá mo ní wọ́n ní kí n wá bá yín ni ó ní òkè ó tó bá pọ̀ fún mi ní 1000 ó ní má dáná kankan fìyẹn ṣe owó oúnjẹ ṣé ẹ mọ̀ pọ́kọ ọ̀gá mi ò fọ́gá mi lówó oúnjẹ rí kò fún ọ̀gá mi lówó oúnjẹ rí ọ̀gá mi ni mo ń ṣe gbogbo ẹ̀ ọjọ́ náà mo lọ síbi iṣẹ́ èmi ti 500 jẹun láàárọ̀ mo wọ mọ́tò lọ síbi iṣẹ́ mo ní bèbí lù mí pa ó fẹ́ lè lù mí pa gbà tí mo pọkọ tó fún mi lóyún ló ní kí n lọ bọ́gá mi kó yá 1500 ó bá yá wa ojú mi ní Sunday ọmọ bábà tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ló ti wá gbóúnjẹ fọ́gá mi àmàlà pẹ̀lú ewédú àǹtí Ṣeun rí pé gbẹnu tán ọjọ́ kejì ó fún mi ní 1000 ó ní kí n má lọ ṣọ́ọ̀bù bóyá ẹ̀gbọ́n mi ló pe ọ̀gá mi bóyá ọ̀gá mi ló pe ẹ̀gbọ́n mi èmi ò mọ̀ o mo ṣáà mọ̀ wípé ẹ̀gbọ́n mi pè mí pé wọ́n ní mi ò wá ṣọ́ọ̀bù mo ní bẹ́ẹ̀ ni owó oúnjẹ tí ọkọ mi fún mi kò ju nǹkan tí màá fi jẹun lọ kò tó mú lọ sí ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n mi ní kò sí wàhálà àwọn máa sẹ́ǹdì owó sí mi kí n máa fi ṣe owó mọ́tò lọ sí ṣọ́ọ̀bù everyday kí n máa gbé owó mọ́tò gocom lọ́wọ́ ọ̀gá mi mo ní mo ti gbọ́ 1000 lọ́kọ́ ń fún mi gbà mí a ní kí n wá ìtì lọ ṣọ́ọ̀bù àwa gbé mi lọ kí n má pàrọ̀ tàn yín jẹ ó dàbí ẹni pé ìfẹ́ ń bẹ láàrin èmi àti Gbénga àmọ́ ṣe mọ̀ pé ọkùnrin tí ò mọ̀ lára bọ́n ṣe ń tọ́jú obìnrin ẹ̀yin obìnrin míì lẹ ti fi bà ọkùnrin míì jẹ́ ẹ máa fún wọn lówó ẹ máa ṣe gbogbo ẹ̀ fún wọn. Gbénga tiraka oyún mi wà ní oṣù 6 fún lọ pé 6 months ní Gbénga pè mí ó ní wípé ṣé mo mọ̀ pé owó ilé ti due pé bàbá láńlọ́ọ̀dù ti ń wá bí ẹ̀mẹ́ta mi ò mọ̀ mọ́ pé máa nǹkan máa ń wá ó ní bàbá láńlọ́ọ̀dù ni o lówó ilé ti due o
ó nígbà tó ń jẹ́ gbé kí olórí burúkú yẹn sanwó ó lóun ò sanwó lé wọn ó ní bóun dẹ̀ ṣe wà nísìnyí mọ̀ oyún ló ti fẹ́ oyún ló ti wọ bí 5 months going to 6 months nísìnyí a máa rò ọmọ a tó 3 months nísìnyí wọ́n sọ pé bí màmá rẹ̀ rò ọmọ máa ṣe gbogbo ẹ̀ kò sóhun kan lọ́wọ́ mi. kí la fẹ́ wá ṣe báyìí bóyá nǹkan tá a máa ṣe ni pé kí o lọ ṣẹ́yún tó wà nínú ẹ̀ oyún oṣù 5 kí n lọ ṣe ó ní ó yẹ kó understand ọmọ tó wà nínú ẹ̀ yóò wà important sí mi gan ju ẹ lọ bó lọ́wọ́lọ́wọ́ tà wá yìí ṣé kò bímọ kí n má lè sọ pé kí oúnjẹ lélẹ̀ fún ẹ ni owó tí mò ń fún ẹ everyday yẹn gan ti ń yọ ọ́ lẹ̀ fún mi ọ̀kadà tí mo ní pé mi ní ṣe mọ́ ni mo tún ń ṣe ọmọ tí mo gbà ní ṣọ́ọ̀bù mi ní ìsìn báyìí ọmọ yẹn mo ti ní kó máa lọ. nǹkan tá a máa ṣe ṣẹ́yún tó wà nù ẹ̀ ṣẹ́yún tó wà nù ẹ̀ ok kò sí wàhálà ẹnì ṣó tó bá ní pé màá gbé mi tó bá dé ìrọ̀lẹ́ kí n má lọ bí iṣẹ́ mi ò lọ ọ̀tọ̀ dé ìrọ̀lẹ́ wá gbé mi àtọ́jọ́ nọ́ọ̀sì ẹni inú tó ń wò yìí ó ti wọ 5 months tí ó bá ti wọ 6 months káàsì tó kú òǹlé Gbénga sọ fún mi pé kí n máa sọ fún wọn pé 4 months lóyún so tó kú bá 3 months ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó o nìbọ̀ fẹ́ pé 4 months ni abẹ́rẹ́ náà máa fún mi ṣé màá lè bí ó ní kí n má sọ fún wọn pé ó ti wọ 6 months pé abẹ́rẹ́ yẹn ó ń toyún 9 months gan jábọ́ tí ò bá fẹ́ ọmọ yẹn láàyè àǹtí ṣeun bá ní 4 months ní tó wà nù mí ìyá yẹn bá ní 4 months ní tó wà nù ẹ̀ mo ní ẹ̀ ok ìyá yẹn bá ní kí n wá sùn ó bá mú kinní yẹn báyìí bí àwọn ìdérí kinní kan ni ó bá gbé sí mi nínú ó bá ní mo yá jẹ́ wá ń tà ó bá ní kí n lè ó bá ní pé ọmọ ọdún mélòó ni mí mo ní 19 years kí n fẹ́ lọ pé 20 years wọ́n ní talent tó mú mi wáyé lọ́kọ mi ni ọkọ ẹ̀ ó sanwó orí ẹ̀ ọkọ mi ni àwọn fámìlì mi ti mọ̀ ọdún ẹ̀ náà ni mi gbé kí ló wá ṣe ohun tó fẹ́ pa ẹ́ àrárá kò lè pa mí o ẹ wo nǹkan tó wà ń bẹ̀ ni pé oyún yìí owó lé díù gbogbo ẹ̀ ṣe ilẹ̀ gbogbo sí mọ́ọ̀ṣì lọ́wọ́ alẹ́ pa fẹ́ ṣe olóòrè ń takora yìí nǹkan tó sọ fún mi pé pàbúrò òun ni ẹ́ olóyún fẹ́ni tó yẹ kó olóyún fún àbúrò ẹ̀ bí ti báwo ọkọ mi ni etí ẹ̀ mélòó mo ní méjì ni kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ ni oyún tó wà nínú ẹ̀ ti wọ 6 months o going to 6 months ọmọ tó ti ń kíkì ló fẹ́ ṣẹ́yún ẹ̀ àwọn ò bá ń lọ́wọ́ sí o ẹ̀jẹ̀ àwọn máa ń yọ o àwọn ìṣẹ́yún o ìyá ẹ̀ bá ní ó dàbọ̀ báwọn ṣe ń lọ́ta yìí nísìnyí bí káwọn bẹ̀rẹ̀ pọ̀ ọlọ́pàá ọmọkùnrin yìí ó fẹ́ pa ẹ́ ni o ní kò pa mí kó filẹ̀ kó má wọrí tí wọn bá lè ṣe ẹ̀kọ́ fún oyún yẹn lẹ̀ ní òkè wọn bá yín gbàdúrà yín ó dàbọ̀ abọ́sítà ẹ wo òun ò lè ṣe oyún yìí o gbà tó ń tẹ̀sí oyún wo oyún yìí ń ṣe 4 months o oyún ti wọ 5 months mo ní 4 months ní tó wà nínú mi ẹ̀dẹ̀ ní pé wọ 5 months ó ní ok àti 4 months àti 5 months òun ò lè ṣe o ó dàbọ̀ Gbénga ni ẹjọ́ ẹni tó lóyún fún nísìnyí lórí burúkú òkèlè kan nígbà kan ni ìyá ẹ̀ ní pé ẹ wò ẹjọ́ kó bí fẹ́ni tó ní fún náà bẹ́ẹ̀ ẹjọ́ bí fún bẹ́ẹ̀ ìyá ẹ̀ bá ṣàdé wa àkúrò bẹ́ẹ̀ ìwà ni kì í má wọrí ohun tó hospital kan tó máa ń rí hospital yẹn bí fẹ́mi and face ní yàrá 4 ni àbádébẹ̀ nígbà tá a débẹ̀ bàbá yẹn bó ṣe ń lo abẹ́rẹ́ náà lo ewé náà lo gbogbo ẹ̀ jẹ́gànjẹ̀gàn àwọ̀ hospital àwọ̀ doctor room gan gbá kan bàbá sọ fún wa ní wọ́n ní oṣù mélòó ni àdóṣù 4 ni àṣìjẹ́ kan ló máa jẹ bá ti jàṣìjẹ́ báyìí oyún yẹn máa wálẹ̀ ni àṣìjẹ́ ló máa jẹ àṣìjẹ́ bá ní kí ó kó ó mú 4,000 wá kó lọ fẹ́ ra nǹkan wá ná pé owó àwọn kọ́lé 8,000 àwọn fẹ́ gbà ó kò tí kí ní bá ti wálẹ̀ àwọn ni ó tó máa san balance ó kó fún ọmọ 4,000 kó lọ ra ó ṣàṣọgbọ ẹ̀ fún kò sí jẹ́ kí ní kó lọ ra ọgbà ẹ̀ dé nígbà tó rà dé àti ṣe bí igi ni bí ìran kan ni musa ń jáṣe jẹ ló ń pò mí lẹ́nu ló ń ṣe gbogbo wọn ní ìyẹn ò kí ń bí mi gbọ́dọ̀ bí bàjẹ́ nígbà tí mo jáṣe jẹ ìtàn inú burúkú ìwà bẹ̀rẹ̀ sí mú mi gidi gan òórùn mi débi pé wọn bá gbé pò fún mi ó tọ́lẹ̀tì
mo toilet ó tó bí ẹ̀mẹrin tí mo toilet mo ti dẹ̀kan náà mo ní ó jẹ́ ká wà lé pé òyì tí ń kọ́ mi ó ní kí n dúró sí ìbàyí náà máa dúró sí nígbà tó pẹ́ díẹ̀ tí ìgbẹ́ ìwà lọlẹ̀ tí mo lọ toilet mọ́ tí kò mú bẹ́ẹ̀ gbogbo lọ toilet mọ́ gbàdúró ló bá ní báwo tó ṣe ń fi onísìn mo ní kò sí ọkọ mọ́ pé bọ̀ ibi ń pa mí gidi gan bá ní kọ́ gẹ́ẹ̀tì oúnjẹ fún mi pé kọ́mọ ilé lókun àti wá pé kí n fẹ́ jẹ àmàlà ló wù mí jẹ àmàlà gidi pẹ̀lú ẹran gidi àti pepsi oúnjẹ gidi tó wù mí jẹ ni ló bára wá àdéṣe mo bá jẹ jọ mi àmàlà pẹ̀lú pepsi gbẹ̀yìn bá jókòó mo bá jẹ nígbà tí mo jẹ́ tó mo pepsi lórí tó báyìí wọ́n bá gbé mi lọ bá ní kọ́ jẹ́ kí n sùn bébí yá ó fẹ́ ṣe wá nígbà tí mo jí ẹni kí ló ṣe onígbèsè nǹkan kan ẹni ṣe mo rẹ́jẹ ní ìrírí nǹkan kan wọ́n á ní bàbá tútù ṣe fún lẹ́ẹ̀kan sí bàbá ní wọ́n ń ṣe fún yàn lẹ́ẹ̀mejì ẹ̀kan náà ni kò jẹ́ sẹ́ni tó ń jẹ kódà kó lóyún oṣù mẹ́sàn-án bá jẹ́ ọjọ́ náà ni ó bímọ ó lè sọ pé oṣù mẹ́rin lóyún oṣù mẹ́rin kódà olóṣù mẹ́sàn-án gan jẹ́ ó wálẹ̀ pé oṣù kan nílé tó yẹ kó oṣù mẹ́sàn-án ló ti lò ó máa rómìnira ní ìsìn tó gbẹ máa dì bí eré bá jòkúta omi ní òfìsù lélẹ̀ ìwà máa lọ o bá ìsà ní ká máa lọ mo ní àti ṣeun bá ṣe kúrò níbẹ̀ nìyẹn nígbà tá a kúrò níbẹ̀ tán gbé mi lọ́kadà gbé mi lọ sílé tàbí délé kò sùn kókó pẹ̀lú mi nígbà tí mo délé ọ̀gá mi ti délé ó dé ẹ̀kan náà báyìí ìgbẹ́ tọ́lẹ̀tì bá tún mú mi ìgbẹ́ ìbá tún dé mo wá lọ tọ́lẹ̀tì mo wá ń tọ́lẹ̀tì mo tún mo ṣe tọ́lẹ̀tì mo ṣe ń bì mo ṣe ń tọ́lẹ̀tì mo ṣe ń bì bí ó ṣe pé Gbénga ni ẹ̀ló ìyàwó ẹ̀ ń tọ́lẹ̀tì òun bí o bí wọ́n ṣe sáré bọ̀ wá lé ní àgbẹ̀pọ̀ tí fúngbà tó dẹ̀ kan náà mo ń jẹun lọ tọ́lẹ̀tì mọ̀ nínú sètì rúùmù yẹn náà ló gbé pọtí sí mo bá jókòó sí bá tún tọ́lẹ̀tì ebi àtúngbò mi àtún bì nígbà tó yá tó pẹ́ díẹ̀ tó rẹ̀ mí tí mo bó ṣe ń ṣe mí mọ́ bá parí kó bá mi pè bọ̀dá mi ẹ̀rọ ní gbọ́dọ̀ bọ̀dá wo ló fẹ́ pé ṣé bọ́dá mi ẹ bá mi pè bọ̀dá mi o ẹ bá mi pè bọ̀dá mi o bá ní bọ̀dá ìwọ náà máa pè bọ̀dá ìwọ náà máa kíní kan wà kán bá mi pè bọ̀dá mi bóyá bọ̀dá mi pé ọ̀gá mi sásìkò gbà yẹn ni o bóyá kíní kan bó ṣàlùyẹ pé bọ̀dá mi pé Gbénga ló tí kọ́kọ́ bá ṣe àbúrò òun ó máa rógo tí kọ́kọ́ bá ṣe àbúrò òun ó máa ṣe kíní kan ó ṣe ní nǹkan ló máa kí ló wá fẹ́ ṣe ó wà òkè bóun ló wà bíbá yìí ó yá bá wọn sọ̀rọ̀ gbogbo fún mi ẹ̀ló gbogbo kíní ètò ti mú mi kọ́kọ́ yéé mo kú oyún mi o nǹkan fún ọ̀dọ́ mi kátó fọ̀ ní alẹ́ yẹn bọ̀dá mi débẹ̀ yẹn nǹkan bí 12 o'clock bọ̀dá mi débẹ̀ yẹn olólọ́kadà tó gbé wọn kódà àwọn olóde sùn wà lè wa bọ̀dá mi àti Gbénga wọn á gbé mi lọ sí hospital àti ṣeun hospital ni mo wà tí Gbénga ti mú ìyàwó ẹ̀ lò nílé ó nà bẹ́ẹ̀ nígbà kú ìwọ lọ pé ẹ̀gbọ́n ìwà àbí olóòpẹ̀ ẹ̀gbọ́n ìwà ó nà tó dàpà sí lára mo lórí burúkú ni owó lè ò sánmọ̀ ìyẹn ni mi ì sanwó lé mọ́ ò bá nà mí jù bẹ́ẹ̀ lọ kàrá gidi máa kẹ́rù mi ni ó ní tó bá kẹ́rù ẹ̀ ò ní káwọn ọmọ wọn lọ tẹ́lẹ̀ nǹkan ó rò bí a ti máa ń lọ nísìnyí màá ká ọmọ mi lẹ̀ fún ẹ màá ká ọmọ mi lẹ̀ fún ẹ kó lè máa fi ẹ̀jẹ̀ àwọn ọmọ mi má lọ ọ ní bí ọkọ ọ̀gá mi ṣe gba ọmọ lọ́wọ́ ọ̀gá mi tó ní kó máa lọ nígbà tí ilẹ̀ máa mọ́ mo ṣáà rí wípé ọ̀gá mi ó wá sí hospital ó bá mi ṣe oúnjẹ wá láàárọ̀ àti débẹ̀ wọn ní ọmọ yẹn wà òkè sí nǹkan tó ṣọmọ wípé kí nìkan tí mo jẹ kí nìkan tí mo lò mo ṣáà dákẹ́ ẹ̀gbọ́n mi ní tó bá sùn nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ nísìnyí nígbà tí ó sì Gbénga bẹ̀ ni àwọn máa ní ibẹ̀ fúnra wọn máa pa ẹ́ dúró ṣé àwọn tó mọ̀mọ́ ìyá àwọn wá sí Èkó dáràn bí ẹgbà míì ó yá ojú sọ́yìn sí ibi tí mo jókòó tí wọ́n ní pé mo ti wà ókè kíní kan tó ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe mí kí ni mo jẹ tí mo sọ ẹ̀gbọ́n mi kò fìfọ́ tí kò lé ní àyàn tó sọ ni pé ṣé fẹ́ pa ni ẹwẹ́ síbẹ̀ ló ń ti bá pa sí lóní màá sín màá lé ẹ̀wọ̀n ẹ̀mí mind ó sọ nǹkan tó jẹ lóní. kí ló ṣe ẹ́ mi ní kò sọ̀rọ̀ ọ̀dà Gbénga ló sọ pé
owó ilé àwọn ti dí ọ̀gá mi ò sanwó ilé rò pé ó lè sí báwọn ṣe fẹ́ tọ́jú mi pẹ̀lú ọmọ pọ́wọ́ táwọn táwọn fún mi gan. kí wọ́n tọ̀sọ̀ táwọn fún mi gan nìyẹn náà owó iṣẹ́ àwọn yìí gbẹ́tẹ̀ mi rẹ̀ ṣe iye yẹn. Gbẹ̀ngà ni kò lọ ṣẹ́yìn òun ò rí oúnjẹ fún ẹ wà Bùnmi wo nǹkan tó ṣe fún ayé rẹ Bùnmi wo bó ṣe bá yá ara ẹ jẹ́ tó bá fẹ́ ṣẹ́yìn oyún wà lóṣù kan ẹ ṣe ẹ̀gbọ́n mi sọ fún ẹ pé káwọn lọ ṣẹ́yìn ẹ fún ẹ lóṣù kan oyún rárá oṣù méjì ẹ ṣe oṣù mẹ́ta ẹ ṣe ó wá wọ 4, 5, 6 those 3 months kò fi bímọ ó wá ní kẹ́ lọ ṣẹ́yìn ayé Gbénga máa bàjẹ́ lẹ́nu mọ́ mi lọ́wọ́ ọdún mi jẹ́ má bàjẹ́ kò sówó lọ́wọ́ Gbénga ni ó wọ́n ní kí n máa parọ́ fáwọn àwọn nọ́ọ̀sì pé 4 months péré ni pé máa fún mi lábẹ́rẹ́ kan máa bí ibi ọ̀rọ̀ ni o yéèyé àkàrà ilẹ̀ wọ́n ti wáyé gbàrẹ́ ni wọ́n lórí rẹ̀ ìjọba Gbénga jẹjẹrẹ ní ọdún bá Gbénga máa kú ọ́. Ó máa kú pé kí n sọ pé ó máa kú báyìí ẹ̀gbọ́n mi nọ́ọ̀sì yẹn ti dé ẹ̀gbọ́n mi nọ́ọ̀sì yẹn ni pé ikú yẹn gan ló máa wá kú ikú yẹn gan ló máa kú báyìí ìwọ ṣé o mọ̀ pé ọkọ olórí burúkú tó lọ fẹ́ ọkọ ọ̀gá ẹ̀ tó gbà tó lọ fẹ́ ṣé o mọ̀ pé ó náà ọ̀gá ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀gá ẹ̀ ló pè mí ọ̀gá ẹ̀ ló pè mí náà lálẹ́ àná Ọlọ́run ló yọ mí sọtọ́ bí ó bá pè mí ogun ò ní pè mí ẹ máa dáàbò mo sọ fún ẹ olómọ ẹ kò jẹ gbèsè Fẹ́mi wàá jẹ gbèsè ẹni àgbọn tó bá kú ní wọn ní sọpá burú ẹ ní mọ wọn bèrè lọ́wọ́ pé irú wo ló kú ẹ wá bó kíní mọ́ra gbọ́n mi yẹn ṣì ní ìwé ìròyìn nọ́ọ̀sì ni wọ́n ní ìwé ìrègì lórí ẹ wá bó mọ́ra ọmọ tẹ bá ti rí mi má wọ ẹ̀gbọ́n mi mọ́ a máa jọra wa gan-an ẹ wá bó mọ́ra wọ́n tó bá tí kò bá ti ṣe wọ́n ní kò gbé ọ̀rẹ́ èmi gángan ni màá takọ̀ ẹ̀pọ̀ òfin ṣògùn owó ni ṣé gbogbo ẹ̀ bá pè mí nísìnyí wípé kí nǹkan sábúrò mi dá sílẹ̀ ní ayé òun kí ní kan bẹ́ẹ̀ ló ṣe mi ò ní mọ̀ ẹ̀yìn bá yẹ pé mi pọ́sítà ọ̀la ọ̀ mi náà mo ṣáà sọ títà tàwa fún mi ò bá jẹ́ má sọ fún mi wo bó ṣe wà yìí àjọ ọ̀nà sẹ́bẹ̀kúta ni bẹ́ẹ̀ ni máa lọ bẹ́kúta padà òòlì gbọ́dọ̀ tèmi òòlì gbóyún gbọ́dọ̀ mi rárá òkú ló lọ sábẹ́kúta kò lè lábẹ́kúta ẹ jẹ́ kó máa lọ́dọ̀ ibi tó ń lé ọkọ nínú máa lọ ọkọ ẹ̀ la máa fún ní wọ́n nì ọkọ ẹ̀ la máa fún ọlọ́pàá mú la máa fún ní wọ́n nì ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ọ̀gá mi gbóúnjẹ dé ojú ọ̀gá mi ó wú kó lọ bọ́ ni bá ní gbà wọ́n ní kí bẹ́ẹ̀ sóúnjẹ wá gbà pẹ̀lẹ́ báwo wà lára ẹ̀ ìwọ kọ́ náà bá rí ni mo gbọ́ ìdá wọn lóhùn ní wà òkè wọ́n ṣe ó wà òkè wọ́n ṣe ṣó gbádùn ọmọ yìí ṣó gbádùn ṣá ó wà òkè wọ́n ṣe ibi tí bá wò ṣó gbádùn à ń gé olówó ń bọ̀ ọ̀ka ẹni tó yẹ kó so mọ́lẹ́sẹ̀ kó máa bẹ̀ ẹ́ ọmọ ìkéré ló ń ṣe é nígbà tó ní gbé kẹ́ wá lọ ṣẹ́yìn kí ló tó sọ fún mi àmọ́ ọjọ́ tí bí ń pẹ́ tó ní kó wá gbowó lọ́wọ́ mi ṣé bí mo sọ fún ẹ kó tó lóyún fún owó ṣe nà mí lójú lọ́kọ́ jẹ́ kó nà mí o bí mo ṣe máa ń jẹ̀yà mi kó tó dé nìyẹn gbà tó dé gan ó reduce ẹ má wọrí lórí ẹ̀ ò ní wáyé mọ́ àmójútó ó ti dẹrù mi èmi máa ń fowó oúnjẹ lẹ̀ èmi ni mo sanwó ilé
èmi ni mò ń ṣe gbogbo ẹ̀, èmi ni mò ń fowó oúnjẹ lẹ̀, èmi ni mò ń sanwó ilé, èmi ni mò ń ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí, nígbà tó wá sọ́dọ̀ wa tọ́jọ́ ń fẹ́ra wọn kó tó fúnra wọn lóyún, ẹbí lè rèé tó fowó oúnjẹ lẹ̀ nílé. Nígbà tó wá di pé wọ́n fẹ́ra wọn lóyún tó wá ń gbowó òdì lọ́wọ́ mi lè máa fowó oúnjẹ lẹ̀ mọ́ lọ́bọ̀kọ̀ ẹ̀. 1,000 tó fún ẹ sójú ẹ̀, kí ló ń jẹ tó yọ? Mo di onílé sí bisikíìtì, bá máa dé lálẹ́ ńgbà mi, màá bá pápá bisikíìtì oríṣiríṣi, gbà mí gàrí àtẹ̀pà. Ọmọ tó lóyún, tó rí ọmọ gidi, boys tó níṣẹ́ lọ́wọ́ tó fẹ́ fẹ́. Iṣẹ́ wo ló wà lọ́wọ́ Gbénga? Wàá sọ pé we have Gbénga. Èmi ni ó máa fẹ́ o. Mo sì tún sọ, èmi ni ó máa fẹ́. Èmi sọ pé mi lè bọ́ ẹ tẹ́tẹ̀lẹ̀, àmọ́ ní ìsìn máa bọ́ ẹ. Àgbà tó náà mi tó tì mí bọ́ta, tó gbọ́ ọmọ méjì lọ́wọ́ mi, kí n gbọ́ ọmọ mi lẹ̀. Ṣé kí n gbọ́ ọmọ mi lẹ̀ fún? Owó létí mi ní mi ní sọ, màá san náà ni. Àmọ́ jọ́kànjọ́kàn máa bọ́ lọ́wọ́ wa ti Gbénga. Ní ọjọ́ kan máa bọ́ lọ́wọ́ yín. Bó o pè ya Gbénga, bó o fẹjọ́ sùn, ọ̀rọ̀ Gbénga ti súnmọ́. Bó o pa àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó fẹjọ́ sùn, ọ̀rọ̀ Gbénga ti súnmọ́. Ẹ̀gbọ́n ẹ̀ kan tó bẹ̀rù, ìyẹn ti ní kó má fẹ́ mi torí mo jẹ́ single mother. Èmi ò dẹ̀ mọ̀, ìgbà má fẹ́. Àmọ́ mo fa Gbénga, mo fa ìméjì lọ́wọ́. Ẹlẹ́ máa mú bí ọmọ ní ìṣẹ́ tó ń fà lọ́lọ́run lọ́wọ́. Àǹtí mi ló ń dáhùn yín. Ẹ̀yin kò ti kó òkú náà. Ẹ ti kó òkú. Àwọn akọ́ máa kó sọ́dọ̀ yín. Má tẹ̀lé mọ́lẹ̀, má ní kí n bá sọ̀rọ̀ mọ́. Jẹ́ kí n sọ̀rọ̀. Ọpọlọ mélòó ló wà lọ́pọlọ eléyìí? Ọmọ tí méjì lélẹ́yìí náà, ọpọlọ ló wà lọ́pọlọ eléyìí. A ní kó máa kó sọ́dọ̀ yín. Ọkọ yín dẹ̀ ń bá alájọṣepọ̀. Ẹ wá sọ pé gbọmọ ṣe ẹni ọkọ yín bá alájọṣepọ̀. Ẹ̀yin kan fẹ́ yín ẹ̀dá léèyàn ni. Ìwé náà bímọ. Síbẹ̀ bímọ. Ẹ̀dá léèyàn ni. Ẹ wo, ìyẹn kò gbọdọ̀ ṣe o. Ẹ̀yà àtọkọ yín, tàbí ẹ̀bẹ̀ lè fàbúrò mi rárí, ẹ̀ lè fi rárí o. Tí ìkẹ́kọ̀ọ́ bá ṣe é, ẹlẹ́ẹ̀lẹ́ fọmọ yín lẹ̀ àbí? Bẹ́ẹ̀ máa fọmọ yín lẹ̀ sáyé lọ, abẹ́yìn sílẹ̀ sáyé lọ, mo fẹ́ wò. Ọmọ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ yín, ọkọ yín tó sí ẹ̀, ọkọ yín bá alájọṣepọ̀, àwọn tó mú akọ́ṣẹ́ lọ́dọ̀ yín, ẹ̀ mọ nọ́mbà wọn ni, tẹ́lẹ̀ pè wọ́n pé ọmọ ṣe nǹkan báyìí o. Ṣé mo gbọ́ gbàtẹ́ bí mo tọ́ mi wá sọ́dọ̀ yín, tó wá sọ́dọ̀ wa? Ẹ̀yin náà kọ́ni tó wá kó máa bọ̀ padà. Ẹlọ́kọ̀ yín náà yìí, ẹ̀yin fún àwọn ọmọ dí kọ́kọ́ yín bàbá àná yín. Ọkọ bẹ́ẹ̀ gbọmọ sí ẹ̀yin sùn, ẹ wá sọ pé torí kó bá àná yín tẹ́ bá sọ̀rọ̀, torí kó máa lé yín kúrò lé, ẹ fẹ́ kúrò lé, gbọ́dọ̀ ní padà kúrò nílé ọkọ, sí ilé ọkọ lẹ́wà àbílé ẹ̀wọ̀n. Ilé ọkọ àbílé ẹ̀wọ̀n, ilé ọkọ làwà wà. Ọkọ mi ṣe máa gbómi nìkan wá nílé. Obìnrin tí ìlú ìmọ̀ gbòòrò wá nílé tí mò nínú ilé ọkọ mi. Ilé ọkọ mi ò yálé o, wọ́n ṣe tiẹ̀ síta ni. Èmi náà tó bọ́ta ní ìṣó mọ̀ nǹkan tí mo lọ ṣe nísìn, tí má jẹ́ ẹ̀ka àbẹ̀ ẹ̀ka àbọ̀. Ní ọ̀dọ̀ tó pé ìgbà tó bá ti dé, kí ní abẹ́ rẹ̀ sì wà ń bẹ̀, tèmi náà sì wà ń bẹ̀, ọkọ àsìyàwó jọ ni wá. Ọwọ́ ń gbọ́kùnrin gẹ́gẹ́gẹ́gẹ́, ẹ̀yin ẹ̀ sanwó ilé, ẹ̀yin ẹ̀ fún lóúnjẹ, ẹ̀yin aṣọ sí lọ́rùn, ẹ̀dá lókòwò. Ṣé ẹ̀yin lọ́kọ ni àbíyàwó? Tí bá ti ẹ̀ jẹ́ ìyàwó gan náà gan ọ̀sẹ̀ gan.